Ẹ káàbọ̀ sáfin ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ó kọ tèmi ò yípadà, Abubakar Toyin Mohammed ni àlejò wa. Ní kété tẹ́ ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10 ìyẹn tí ẹ bá gba gbogbo ìbéèrè wa ni o. Bákan náà, ilé-iṣẹ́ kan bẹ Kitan Fitness ni. Ibẹ̀ ni wọ́n ti ń ṣe ètò ìdárayá ìyẹn exercise. Tẹ́ ẹ bá láǹfààní láti gba gbogbo ìbéèrè wa, àǹfààní ṣí sílẹ̀ fún yín láti ṣe ètò ìdárayá fún ọjọ́ kan lọ́dọ̀ wọn. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ pẹ̀lú Kitan Fitness, under comment section ẹ máa rí link tí wọ́n máa gbé yín lọ síbẹ̀ láti forúkọ sílẹ̀. Àlejò wa, ǹjẹ́ láyà? Mo láyà, mo máa ṣe. Ṣáyà yín gbé? Ó gbé Ọlọ́run mi. Mo wá ṣàfihàn rẹ̀ lọ́wọ́. Kí ló kọ yín? Orúkọ mi ni Esther, ọmọ bíbí ìlú Ìwó. Ìlú wo? Iṣẹ́ wo lẹ̀yàn láàyò? Iṣẹ́ ti tèmi tẹ́mi ṣe ni iṣẹ́ epo. Epo, àwọn tí wọ́n máa ń ta epo. Àlejò wa, ìkòkò tí ń bẹ níwájú wa yìí, ìbéèrè ló wà níbẹ̀. Ẹ sì láǹfààní láti mú ìbéèrè 5. Ìjẹ́ sí tán báyìí? Mo ṣe tán. Ó yá, mú béèrè. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ ló lẹ mú? Ẹ sọ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́. Ẹlẹ́ẹ̀kẹta. Ìbéèrè tí ẹ mú, ìbéèrè 6 ni. Ìbéèrè 6. Àlọ́ ni. Ó lọ báyìí pé àlọ́ o, èèyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde, kí ni? Èèyàn pupa. Bẹ́ẹ̀. Ó sun ẹ̀jẹ̀ funfun jáde, kí ni? Gbẹ̀rẹ̀bí. Gbẹ̀rẹ̀bí. Kí ni Yorùbá ń pè ní gbẹ̀rẹ̀bí? Ẹ sì sọ. Like ìlà. Ìlà, gbẹ́rẹ́, àbí? No, like àwọn ìlà ṣá. Ìlà ní gbẹ̀rẹ̀bí. Gbẹ̀rẹ̀bí mi ò mọ̀, ìwé gbẹ̀rẹ̀bí náà ni Yorùbá ẹ̀. Ẹ wò nínú ti yìí dáadáa sí. Só dá yín lójú? Gbẹ̀rẹ̀bí náà ni ìdánilójú. Ẹkùn náà rẹ̀. Ohun tí à ń sọ yìí, ó jẹ́ nǹkan láti ara èso, nǹkan jíjẹ ni. Síwájú kí n tó sọ ìdáhùn, ǹjẹ́ lè sọ èso tó jẹ́ wípé tí wọ́n bá pa ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n kọ́kọ́ máa mu? Ẹ tún sọ dáadáa, ẹ tún sọ. Àlọ́ o, Àlọ́. ènìyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde, kí ni? Ẹni èso. Èso ni. Èso. Èso ni. Tí wọ́n bá pa ẹ̀jẹ̀ rẹ̀ làwọn èèyàn sábà máa mu, kò ní wọ́n kọ́kọ́ máa mu. Ní àwọn kọ́sà máa mu ọsàn. Ọsàn. Ẹni kan mo ti gbìyànjú débì kan. Àgbálùmọ̀ ni. Àgbálùmọ̀. Ẹ rí i pé ó pupa, tí wọ́n bá sì pa yóò sun ẹ̀jẹ̀ funfun jáde. Bákan náà, táwọn èèyàn bá pa ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n kọ́kọ́ ní yẹn ńlá òde rẹ̀, ò ní wọ́n máa kọ́ mu ẹkùn náà rẹ̀. Ẹ mú béèrè yìí. Ìbéèrè tẹ́ mú, ìbéèrè 3 ni. Kí ni orúkọ oyè ọba ìlú wọ̀nyí? Kí ni orúkọ oyè ọba ìlú wọ̀nyí? Alákọ̀ọ́kọ́, Ẹdẹ. Ẹlẹ́ẹ̀kejì, Ìkirè. Ẹlẹ́ẹ̀kẹta, Òṣogbo. Ìkirè. Ẹ má sì mí gbọ́ o. Kí ni orúkọ oyè Orúkọ oyè. àwọn ọba aládé wọ̀nyí? Alákọ̀ọ́kọ́, Ẹdẹ. Ẹlẹ́ẹ̀kejì, gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé Ìwó lẹ ti wá, ó túmọ̀ sí wípé Olúwo tìlú Ìwó. Bẹ́ẹ̀ náà ni a sì ní pé kẹ́ ẹ sọ orúkọ oyè. Àpẹẹrẹ ni mo mú wá o.
àwọn ọba aládé yìí alákọ̀ọ́kọ́ Ẹdẹ, ẹlẹ́ẹ̀kejì Ìkirè, ẹlẹ́ẹ̀kẹta Òṣogbo. Gẹ́gẹ́ bí mo ṣe ràn yín lọ́wọ́ wípé Olúwo ti ìlú Ìwó, kí wàá ní ti Ẹdẹ máa jẹ́? Ìkirè. Kí ni tìkirè? Orí ìbọn. Ẹ gbìyànjú lórí rẹ̀. Ẹdẹ ńkọ́? Ẹdẹ. Tẹ́ bá gba méjì ń bẹ máa fún yín. Ṣé ẹ mọ̀ pé ti kùnà aláwọ̀kọ́ tó túmọ̀ sí pé ètò jíìmù ìyẹn ètò ìdárayá ó ti lọ. Ìpele tá a ti dé ẹ gbìyànjú torí ìpele kan tó ń bọ̀ níwájú tẹ́ ẹ bá sí ok ẹ jẹ́ ká máa lọ. Ẹdẹ. Like pé orúkọ ọba ìlú Ẹdẹ. Kì í ṣe orúkọ wọn, orúkọ oyè. Orúkọ oyè. Ọba ìlú Ẹdẹ. Ṣùgbọ́n ẹ láǹfààní àti pè. Ẹ láǹfààní àti pè. Máa pè Ẹdẹ. Ẹ pèlé. Máa pè. Ẹ pèlé. Kò burú. Kí ni orúkọ? Oyè ọba ìlú Ẹdẹ àti Ìkirè, Òṣogbo àti Òṣogbo. Ẹ̀yin olólùfẹ́ wa, fún ẹ̀yin tí ó wù láti kópa lórí ètò ààfin ìjìnlẹ̀, ẹ lọ sí abẹ́ fọ́nrán tẹ́ fi ń wò wá. Ok, a wà pẹ̀lú yín. Ẹ fi fóònù yẹn sí loud. Kí ni orúkọ oyè? Ẹ lọ́mọ. Àlàáfíà o. Ẹ kúrò lẹ́ mọ́. Bọ́ọ̀lù ọkọ. Yes ma. Àkúrẹ́ àná. Yes ma. Ok. Náà wọ́n pè padà. Ẹ jẹ́ kó pè padà. Ẹ lọ́mọ. Mo fẹ́ béèrè nǹkan ni mà. Kí ni orúkọ? Ẹ dúró. Ẹ wà ní orí ètò ààfin ìjìnlẹ̀ láti lè ṣe ATM Media TV. Ok, mo fẹ́ béèrè pé kí ni orúkọ ìlú oyè ìlú Ẹdẹ? Ẹ lọ́mọ. Èmi náà ni mo fẹ́ béèrè pé kí ni orúkọ oyè ìlú Ẹdẹ? Kí ni orúkọ oyè ọba ìlú Ẹdẹ? Orúkọ oyè ọba ìlú Ẹdẹ. Orúkọ oyè ìlú Ẹdẹ. Ọba ìlú Ẹdẹ. Ọba. Timi Ọ̀fẹ́lẹ́ Ẹdẹland. Àwọn gbélé wọn. Ẹlẹ́ẹ̀kejì Ìkirè. Wọ́n máa ṣe ẹmọ Ìkirè. Ìkirè. Olú Ìkirè of Ìkirè. Oníkirè of Ìkirè. Òṣogbo. Òṣogbo. Àkájà. Àtaọ̀jà of Òṣogbo. Àtaọ̀jà of Òṣogbo. Tí Ìkirè yẹn ẹkùnà rẹ̀. Tí Ìkirè ẹkùnà rẹ̀. Tí Ìkirè wọ́n ní Ẹ̀gbá. Bẹ́ẹ̀ni. Tí Ìkirè ní Akirè ti ìlú Ìkirè. Akirè ìlú Ìtìkirè. Ẹgbà méjì nínú mẹ́ta. Ẹ ṣé gan ni a dúpẹ́ lọ́wọ́ yín láti lè ṣe ATM Media TV náà lẹ ti ń gbọ́ wa lórí ìkànnì lórí ètò ààfin ìjìnlẹ̀. Ẹ ṣé gan ni ẹ yá dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn ọkọ yín yọ. Ẹ gba ìbéèrè lé. Ẹ mú ìbéèrè mi. Ẹ mú béèrè mi ọjọ́ ń lọ.
ìbéèrè tẹ́ mú yìí ìbéèrè keje ó lọ báyìí wípé ẹ pa òwe méjì tí ó ní orúkọ adìẹ nínú. tó lórúkọ adìẹ ní. tó ní adìẹ nínú. òwe méjì tó ní adìẹ nínú. ẹ pè yẹn lọ́tọ̀ yìí o torí ẹ ti lo àǹfààní léwu ẹ ti lo lọ ṣùgbọ́n. òwe tó ní adìẹ nínú. ṣáàlẹ. ṣáàlẹ pa òwe bí ni. òwe tí ó ní adìẹ nínú ǹjẹ́ ṣé kí n fún yín ní àpẹẹrẹ tí wọ́n bá ní òwe tó ní kéèyàn pa òwe ok ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ pẹ̀lú àwọn àgbà mọ́ ní pé kinní kan kinní kan ranà àjẹgbé ló parí rẹ̀. àjẹgbé. bẹ́ẹ̀ ni. ẹ̀kẹ́. ǹjẹ́ ẹ mọ̀ síwájú ẹ mọ̀ kan bẹ́ẹ̀ ẹ tẹ̀lé pẹ́yọ kan tẹ bá sì pẹ́yọ kan màá fún yín sẹ́wọ̀n méjì wọn ni pé kẹ́ ẹ pa ṣùgbọ́n tẹ bá pẹ́yọ kan yín fún yín torí ìpele dáadáa dé iléeṣẹ́ kan bẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń ta dátà alálòpẹ́ pẹ̀lú káàdì pé lówó tí ògùn pa fẹ́yìkéyìí nẹ́tíwọ́ọ̀kì tẹ́ bá fẹ́ orúkọ wọn ni Ferrasius P wọ́n ní pé tí ẹ bá gba ìpele yìí ìyẹn ìbéèrè mẹ́ta tó kù tí ẹ bá gbà láìkù bẹ̀rẹ̀ kan níbi ibẹ̀ àǹfààní wà sísílẹ̀ fún yín láti jẹ káàdì àpò 2.5. ẹ pa òwe kan tó ní orúkọ adìẹ nínú ẹyọ kan mú fún yín o méjì mọ ní ká ẹ pa o ṣùgbọ́n mi fún yín lẹ́yọ kan. kíní kan ọmọ ara rẹ̀ lágbá. ọmọ ara rẹ̀ lágbá. ó ti lọ. ajẹ́ kí ló ṣẹlẹ̀. ẹ ti rí mi jẹ. mi ì gbọ́ yín o. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tẹ́fí ló ti lọ. ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ. ok. ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ. ok. kíní kan mọ́ra rẹ̀ lágbá. ìjàpá ọmọra rẹ̀ lágbá. abẹ́yẹlé. kíní kan mọ́ra rẹ̀ lágbá. àgùntàn mọ́ra rẹ̀ lágbá ṣe ti gbọ́ ó ti lọ kíní yẹn ti lọ. aláwọ̀kọ́ tí wọ́n bá ní adìẹ funfun kò mọ́ra rẹ̀ lágbá ṣe ìkókò adìẹ ti yọ níbẹ̀ ẹ gbóòwò yẹn rí adìẹ funfun kò mọ́ra rẹ̀ lágbá. ìdá adìẹ ìranà kì í ṣe ohun àjẹgbé ẹ gbọ́ rí. bí ẹ ṣe mú mọ nípa òpé. ó ti lọ ẹ mú béèrè mi. Hey God help me. ìbéèrè tẹ mú ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ ni àlọ́ sì ni ó lọ báyìí wípé àlọ́ òrìṣà kékeré àkúnlẹ̀bọ kí ni. òrìṣà kékeré àkúnlẹ̀bọ kí ni. àwọn obìnrin ni wọ́n máa ń kúnlẹ̀ bọ òrìṣà yẹn. òrìṣà kékeré àkúnlẹ̀ bọ. ṣé o pé ìbéèrè kan lẹ́tí ìgbà látàrọ tó sì jẹ́ pé láti ilé ni wọ́n ti ràn yín lọ́wọ́ lórí rẹ̀ ṣùgbọ́n ó wù mí pé
kẹ́ ẹ gba ìbéèrè méjì kúrò lórí ètò yìí. Ṣé mọ̀ pé ètò káàdì náà tó ti lọ? Ìdá ẹ jẹ́ kí n fún yín ní àǹfààní kan sí láti pe ara lé ṣùgbọ́n kí sẹ́ńtẹ̀ pé tẹ́lẹ̀ lẹ́tù pé ọ̀yà mo fún yín láǹfààní ẹyọkan láti pè yàn láti lé. Eléyìí tó gbẹnu tán ó lékè nǹka àlejò tá a gbé wá lónìí yìí ó gbẹnu tán gidi gan ni. Ẹ wò ó fẹ́yìn tẹ́ fẹ́ kópa lórí ìkànnì lórí ètò ààfin ìjìnlẹ̀ ẹ lè pè sórí tàbí ẹ fẹ́ gbé polówó ọjà yín wá ẹ lè pè sórí 08058989933 tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí wọn ní orí WhatsApp. Ọjọ́ ń lọ o. Ẹ sọ pé ó ti lọ. Ọjọ́ ń lọ. Kò ṣe mi ní pẹ̀lú mi báyìí. Ẹ jẹ́ kí n pẹ̀lú mi. Ọ̀yá mo wà pẹ̀lú yín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé ẹ ní ọjà kan tí ẹ fẹ́ polówó orí ìkànnì ìṣísílẹ̀ bákan náà orí ètò yìí náà ó ṣí sílẹ̀ fún yín láti gbé ọjà yín wá láti wá polówó tàbí ẹ ní ọmọ tí ó nífẹ̀ẹ́ tí ó ní talent ìyẹn ẹ̀bùn láti gbé síta ẹ máa bọ̀ wá sí ATM Media TV lógo Ọlọ́run gbogbo ọmọ yóò bùyọ àbẹ̀ tó fẹ́ mọ̀ nípa bí wọ́n ṣe ń shoot content like bí wọ́n ṣe ń ya àwòrán ìyẹn fọ́nrán. Òrìṣà kékeré àkúnlẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ má jẹ́ ká waste ọjọ́ ẹ má jẹ́ ká fi ọjọ́ ṣòfò. Hello ma. Ẹ ká sùn ma. Ma? Àmì ma, yes ma. Mo fẹ́ béèrè nǹkan ni. Mo fẹ́ béèrè pé kí ni òrìṣà kékeré àkúnlẹ̀bọ kí ni? Ẹ sọ pé ẹ ṣé gan ni a dúpẹ́ lọ́wọ́ yín láti orí ìkànnì ATM Media TV lẹ́wà. Ma? Okay ma. Ẹ má jẹ́ ká fi ọjọ́ torí àárí ọjọ́ mùsùlùkùn ní tí wọ́n bá ní àlọ́ ni òrìṣà kékeré àkúnlẹ̀bọ àwọn obìnrin gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú àwọn obìnrin ni wọ́n máa ń kúnlẹ̀bọ òrìṣà yẹn. Ǹjẹ́ ẹ mọ ọlọ́ọ̀lọ́ta? Ṣé ẹ mọ ọlọ́ọ̀lọ́lá ọmọ ọlọ́ta? Ṣé ẹ mọ ọmọ ọlọ́ọ̀lọ́ta? Òrìṣà kékeré ni tó jẹ́ pé àwọn obìnrin wọ́n mọ bọ́ ò ní ìdáhùn ìbéèrè ọ̀hún òrìṣà kékeré àkúnlẹ̀bọ. Ẹ mú ìbéèrè mi ìbéèrè yín kù ẹyọ kan. Ọlọ́dún ìgbàlẹ̀ yìí o. Ìbéèrè tí ẹ mú yìí ìbéèrè wọ́n ní pé kí ni ìtumọ̀ àkànlò èdè yìí kí ni ìtumọ̀ àkànlò èdè yìí fi ìdí kó ata kí ló túmọ̀ sí? Tí wọ́n bá ní èèyàn fi ìdí kó ata kí ló túmọ̀ sí? Ìdí kó ata. Tí wọ́n ní kí èèyàn fi ìdí kó ata. Tí wọ́n bá ní
èèyàn fi ìdí kó ata kí ni ó túmọ̀ sí? Àwọn kan á sì túmọ̀ lò pé ó fìdí kó ata òfin. wọ́n ní èèyàn fi ìdí kó ata ó fìdí ó fi kó ata. Ó jókòó lé ata lórí. Ṣé kò yé yín ní pé èèyàn dìde gẹ́gẹ́ bí ìkòkò kéèyàn wá jókòó lé ata lórí, ṣé ohun tó túmọ̀ sí nìyẹn? Like pot. Tí wọ́n bá ní èèyàn fi ìdí kó ata òfin, kí ló túmọ̀ sí? Wọ́n fi ìdí kó ata òfin. Àbí fìdí kó ata lásán. Ìkànnì méjèèjì. Ìdí kó ata. Pot. Ó dà. Ọmọdé. Ṣé èèyàn bá yín wá? Èèyàn bá mi wá. Èèyàn bá mi wá. Ó bá yín wá? Bẹ́ẹ̀ni. Ẹ mú yàn wá. Kò burú, a lè jù sẹ́ni ẹni lè sọ ìtumọ̀ rẹ̀ fún yín. Tí wọ́n bá sọ, á fún yín. Kẹ́ mọ́ sàn dì wá torí gba ìbéèrè kankan nínú gbogbo ìbéèrè tí àbí àwọn aráalé ni wọ́n sọ ìbéèrè ọ̀hún. Ẹni tó bá yín wá, ìjẹ́ mọ́ ìtumọ̀ àkànlò èdè ń. Ọ̀daràn irú ọ̀ràn o. Ọ̀rọ̀ kankan náà ni nǹkan tá a jọ ń sọ. Níbo? Police station. Ẹ gbìyànjú. Kò yẹ kí n fún yín. Ẹ máa fún mi. Kò yẹ kí n fún yín. Ẹ máa fún mi lórí. Kò yẹ kí n tẹ̀ fún yín ní ọ̀kan Ẹ lórí máa bẹ̀. fún mi ní kọ̀ọ̀. Ẹ gbà kankan. Ẹ máa fún mi ní Ẹ wo kọ̀ọ̀. mo ò gbà kankan ràtọ̀. Mo gbà kọ́. Àfọyín pé èèyàn wà nínú ewu ò ní túmọ̀ rẹ̀. Ó wà nínú ewu kéèyàn wà nínú ewu. Wọ́n gbà wọ́n fara pẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ kùnà ìbéèrè wa mélòó? Ẹ gba 2, ẹ kùnà 3. Ẹ ṣé gan ni a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sórí ètò wa ààfin ìjìnlẹ̀. Àdúpẹ́ pé òkun. A sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba ńlá tí ń fọba jẹ pé ó jẹ́ ká gúnlẹ̀ ètò yìí lónìí. Àlejò wa fún pé ẹ wá sórí orí ètò wa ààfin ìjìnlẹ̀ láti iléeṣẹ́ ATM Media TV, wọ́n ní ká fún yín ní ọṣẹ fún pé ẹ wá, yálà pé lóòótọ́ ẹ bá wa jẹ ètò ìdárayá ọ̀fẹ́, bákan náà káàdì pé láti Ferrasius Pay ẹ̀jẹ̀ kankan níbẹ̀, ṣùgbọ́n eléyìí kò tó mú lọlé àbí àwọn aráalé ni wọ́n sì bá dáhùn béèrè ẹkùnà rẹ̀. Kí nìkan tí ẹ lè sọ sí ètò tí a ṣe lónìí fún àwọn aráalé ní ṣókí? Ètò nǹkan tí a ṣe lénìí. Bẹ́ẹ̀ni. Báwo máa yẹ sọ̀rọ̀? Ẹ kàn sọ nǹkan méjì mẹ́ta ní ṣókí. Bó sì jẹ́ ìdúpẹ́ lẹ fẹ́ dù, ẹ lè dù. Ẹ ṣe dúpẹ́. Ẹ ṣe àdúpẹ́ lérí iléeṣẹ́ ATM Media TV. Thank you so much. Àpàṣẹpà àgbà ọkàn náà. So àdúpẹ́ ṣe ọlọ́tọ̀ àwọn àrùn yìí lọ́wọ́. Àmín o. Gbégbá lọ́wọ́ máa fi sínú iṣẹ́ yìí. Àmín o. Tó a ò ní rí jù báyìí lọ ẹ̀yin olólùfẹ́ mi. Fún ẹ̀yin tẹ́ fẹ́ kópa lórí ètò wa ààfin ìjìnlẹ̀ àbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà wá, ẹ lè pè wá sórí 08058989933. Ó kọ́ tèmi ò yí padà, Abubakar Toyin Mohammed ni. A tún máa pàdé o. Ire.